wọ́n fi nǹkan ránni sí ni láti ilẹ̀ ṣé ó ṣeé ṣe lọ́dọ̀ yín náà. lágbára Ọlọ́run ó ṣeé ṣe ṣùgbọ́n tí ajé òfin ṣe fi ránṣẹ́ ni pé ẹni tó bá gbajé yẹn ẹjọ́ tó bá dé a gbọ́dọ̀ ṣe ètùtù ajé fún un tájé ọ̀mà tó náà máa ajé yẹn. ó gbọ́dọ̀ wá ní o. ó gbọ́dọ̀ wá ní. a mọ̀ ṣe lórí fóònù yẹn. a mọ̀ ṣe lórí fóònù. wọ́n fẹ́ gbá wọn ní o. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ń jẹ́ orí fóònù ọ wàá mọ ẹni tó sẹ́ndì owó sí ọ wàá mọ ẹni yẹn ẹni tó fẹ́ bọ́ ṣe nǹkan yẹn ọ wàá mọ ẹni yẹn kì í ṣe pé ká sọ pé á dá onímọ́tò kan dúró tàbí ká gbé DHL kan ni kó gbé ajé lọ fún nílùú tó bá wà. kò ṣeé ṣe o kò ṣeé ṣe o. tó bá wá dé sí Nàìjíríà tó dé sí Kútọ́nù tó gbà á tán ó lè gbé nǹkan ẹ̀ fún ní pléènì. ó lè gbé nǹkan ẹ̀ lọ lẹ́ẹ̀kan náà ó dẹ̀ lè pé kóun gbé sọ́dọ̀ wa ó ti rí nǹkan ẹ̀ ó ti mọ̀ ọ́ wọ́n gbọ́dọ̀ ríra wọn. òun náà ti mọ̀ ọ́ ó ti bá dámọ́ jẹ̀mú torí nǹkan báyìí ni mo ṣe ṣe ṣùgbọ́n ká wá sọ pé a gbé ajé ránṣẹ́ sí kò ṣeé ṣe o. Alore TV Alore TV. kábíyèsí o tá a bá sọ nípa òrìṣà ajé lónìí ọmọdé fẹ́ ní àgbàlagbà fẹ́ ní ọkùnrin fẹ́ ní obìnrin fẹ́ ní ta ló tọ́ sí gan-an. ẹ ṣe olóòtú kò sẹ́ni tí ajé ò tọ́ sí mo sọ nínú àwọn prógráàmù kan tí a ṣe sẹ́yìn wípé ajé yìí à ń ṣe ajé yìí fún odidi ìlú bẹ́ẹ̀ni tá à ń ṣe fún wọn tí wọ́n mú aṣọ tí wọ́n lọ jó ń bẹ̀ lọ́dọọdún tí wọ́n bá ti wẹ̀ fún wọn à ń ṣe ajé yìí torí à ń ṣe fún odidi iléeṣẹ́ tí iléeṣẹ́ náà bá fẹ́ dojúrú tí ò rí túmọ̀ rẹ̀ mọ́ tọ́jọ́ pé gbogbo ẹnu ọ̀nà iléeṣẹ́ rẹ̀ ló ti rí nǹkan mọ́tò ti gbẹ́tẹ̀mí ti fẹ́ pin ojoojúmọ́ ní ń fọ́n omi ìdàsí náà iléeṣẹ́ bí ẹni tójú ń rọ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n ìjọ tó bá ti ṣe ajé yẹn níjọ́ náà lájé ti padà ọrọ̀ ajé ẹ̀ ti padà síbẹ̀ padà lágbára sí Olódùmarè ìjọ náà ló ti padà ẹni tí a fi lè kápá pé ọmọ ṣe ajé kò rí sàmì ni wípé bóyá wọn ò fún láàyè kó lọ ṣàdúrà ń bẹ̀ mọ́ tàbí lóun fẹ́ ṣàdúrà tàbí wọ́n rán máa mi kan lọ bá ń ṣàdúrà fúnra mi ẹnu ẹni la fi pe kọ́ dáa fún mi so fún di eléyìí kò sí nǹkan kan lórí ẹ̀ tó. ẹni tí ò wá níṣẹ́ lọ́wọ́ ó parí iléèwé ó parí yunifásitì ó ṣe gbogbo ẹ̀ kò níṣẹ́ kò tiẹ̀ ní ọ̀nà tí ó ń gbà ṣe kátàkárà ṣé ẹni bẹ́ẹ̀ lóun fẹ́ gbìyànjú òun fẹ́ lájé ńlé àbó fẹ́ lájé lọ́wọ́ kò lè ṣe. èèyàn gbọ́dọ̀ ní nǹkan tó ń ṣe. ẹ ṣe ẹni tí ò ní nǹkan tí ń ṣe orí kí ló fẹ́ kẹ́ nǹkan yẹn ọmọ nígbà tí kìí ṣe pa aṣọ fún wọn wípé ajé ọmọ gbọ́n owó fún wọn látòkè wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yọ ọmọ dàálẹ̀ irọ́ and then bí wọ́n fẹ́ ṣe ajé yìí owó gidi ló fẹ́ fi ṣe kìí ṣe pé bóyá ẹ̀dá kan ẹ bá ń ṣe kinní yìí pé mú àpò mẹ́wàá wá kí ọba mi ṣe kinní yìí kò sí nínú ọ̀rọ̀ ajé ṣe owó wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ni wọ́n fi ń ṣe ajé èèyàn á tọ́jú owó tí wọ́n fi bá ṣe wọ́n dẹ̀ ṣètùtù ẹ̀ fún owó gidi ni owó gidi ẹni tí ọba wa níṣẹ́ lọ ẹ̀dá kan bóòrò ti fẹ́ ṣe ibo ló fẹ́ rí owó tí yóò fi ṣe nǹkan yẹn ẹni nígbà tí ọba rówó tí yóò fi ṣe ó dá wíṣù mẹ́tẹ̀ pé kò lè ṣeé ṣe donc dẹ́ẹ̀ má sì jẹ́ pé ìjọba wá ṣe àfi kéèyàn ní nǹkan àgbẹ̀kẹ̀lé kan pé iṣẹ́ tí mò ń ṣe nìyí o nǹkan tí mò ń ṣe nìyí ní nǹkan yẹn ọmọ ẹni ajé yẹn ọmọ ṣiṣẹ́ sórí ẹ̀ fún kì í ṣe pé ajé ọ̀nà gbé owó fún yẹn lọ́tọ̀ àbí tó bá ti sí igbá orí ajé yẹn ọ̀fẹ́ máa kówó ń bẹ̀ kò sí ń tọ́jẹ́ má bẹ́ẹ̀ ibi ń tọ̀ ń tà tàbí iṣẹ́ tó ń ṣe oníṣẹ́ oṣù tí ń ṣe oṣù ń ṣe oníṣòwò gidi wọ́n ń ṣe oníṣẹ́ àdáni wọ́n ń ṣe ṣùgbọ́n yóò lórí tí wọ́n forí ẹ̀ sọ o kì í ṣe pé wọ́n ní kí n ṣe ajé mo wá ti ṣe ajé kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò ní kan lọ́wọ́ ọwọ́ ń dúró de pé bóyá ajé lè ṣe kankan fún òun irọ́ o. ó gbọ́dọ̀ ní nǹkan tó ń tà tó ń rà. yóò gbọ́dọ̀ ní nǹkan tí ń tà yóò gbọ́dọ̀ tí ń ṣe. ẹni tó wà lọ sọ́fíìsì ńkọ́. ara ẹ̀ náà ti ń tà náà nìyẹn o. ẹni tó wà lọ́fíìsì ó fi ṣe kì í ṣe pé ó fẹ́ ṣe fún yẹn tó ní ọ́fíìsì ẹ̀ yóò lè ṣe fúnra rẹ̀ ẹni yóò lè ṣe fúnra rẹ̀ pé mo ṣe kíní iléeṣẹ́ mi kò gbọ́dọ̀ dàrú o iléeṣẹ́ mi kò lọ sókè o ẹni tí sì ń ṣe iṣẹ́ tí ń ṣiṣẹ́ ọ́fíìsì fúnra rẹ̀ bóyá ń ṣe wọ́n gbà sí iléeṣẹ́ ó lè ṣe gbogbo tó ń bá ń gbà nílé iṣẹ́ yìí kó wọn rí nǹkan gidi tó wọn fi ṣe o torí oríṣiríṣi àdánwò ni àwọn ẹ̀dá dámà máa gbé sí yàn wájú ẹlòmíì lè máa gba owó jọ́jọ́ bá gba owó oṣù ọ̀ ń lọ ilé ọtí nìyẹn yóò dẹ̀ ná gbogbo owó yẹn tá síbẹ̀ kóṣù tó pé kóṣù tó parí ibi tó ń náwó tiẹ̀ sí nìyẹn ibi tí ń náwó tiẹ̀ sí nìyẹn ọ̀gá náà léwà mẹ́ kò ní gbọ́ nǹkan kan kò sí tó fẹ́ ṣe àdánwò ti bá wọn yẹn nìyẹn
bó ṣe ajé náà tájé bá ń kówó fún tí ó máa fi ṣe nìyẹn ṣùgbọ́n téèyàn bá bẹ ẹlẹ́dàá ẹ̀ tó ṣe ajé tó mọ tí ó rí pé ní tí mo fi ṣe ni pé èmi náà fẹ́ jẹ́ dáadáa láyé èmi náà fẹ́ dẹni pàtàkì láyé mi èmi náà fẹ́ di ẹni tí wọ́n ṣe tọ́ka sí dáadáa tó rómi ò ní balẹ̀ kọ́ má nípa èmi náà fẹ́ nípa tó dáa yóò kọjú ẹ̀ sí pé torí tí mo fi wá ṣe ní kìí ṣe pé torí kí n lè máa mutí ní tó bá forí nǹkan yẹn sọ náà ní òrìṣe. Bàbá tó bá rí báyìí fún gbogbo ẹni tí ó bá fẹ́ ní ilé oníṣẹ́ ọwọ́ ni àwọn tó ń tọ́ nílé iṣẹ́ tí wọ́n dẹ́pọ́n ó yẹ ká ṣáájú síbì kó lè rọ̀ṣọ̀mù fún wa. Bàbá báwọn ẹ fẹ́ rí báwọn ẹ fẹ́ kàn sí kí ni nọ́mbà yín kí ni àdírẹ́sì. Ẹ ṣé mo wà ní Kútọ́nù ní Port Novo nọ́mbà mi +229 97 97 87 25 61 lẹ́ẹ̀kan sí +229 97 87 25 61. Bàbá Kútọ́nù lẹ́wà àwọn tó ń wòye wọ́n wòye ní India, Japan, China, Nàìjíríà wa ń bí àtàwọn bòmíì náà bó lẹ ṣe oníbẹ̀ yìí lè kàn sí wọn. Ẹ ṣé fún àwọn tó jẹ́ pé wọn ò lè wá sí Kútọ́nù àti wọ́n ti fẹ́ parí ọ́fíìsì wa ní Ìbàdàn níbí torí Ìbàdàn lẹ́wà báyìí láti sọ̀rọ̀ Ìbàdàn ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì tí wọn ò bá lè ráyè wá sí Kútọ́nù wọ́n ń wá sí Ìbàdàn tí mò ń wá pàdé wọn níbẹ̀ lórí mo ṣe wà ń bí lénìí Ìbàdàn ni mo wà tí mo wá pàdé àwọn tí wọ́n nílò ajé tí wọ́n nífẹ̀ẹ́ sí ajé so mo sì ní nọ́mbà tí mò ń lò ní Nàìjíríà ní Ìbàdàn bí. So àwọn àǹfìn kan rán ni sí ni láti lè ṣe ó ṣeé ṣe lọ́dọ̀ yín náà. Lágbára Ọlọ́run ó ṣeé ṣe ṣùgbọ́n tí ajé òfin ṣe fi ránṣẹ́ ni pé ẹni tó bá gbajé yẹn ẹjọ́ tó bá dé a gbọ́dọ̀ ṣe ètùtù ajé fún un tájé ọmọ tó náà mọ ajé yẹn. Ó gbọ́dọ̀ wá ní o. Ó gbọ́dọ̀ wá ní. A mọ̀ ṣe lórí fóònù yẹn. A mọ̀ ṣe lórí fóònù. Wọ́n fẹ́ gbá wọn ní o. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ń jẹ́ orí fóònù ọ wàá mọ ẹni tó sẹ́ndì owó sí ọ wàá mọ ẹni yẹn ẹni tó fẹ́ bọ́ ṣe nǹkan yẹn ọ wàá mọ ẹni yẹn kì í ṣe pé ká sọ pé á dá onímọ́tò kan dúró tàbí ká gbé DHL kan ni kó gbé ajé lọ fún nílùú tó bá wà kò ṣeé ṣe o kò ṣeé ṣe o. Tó bá wá dé sí Nàìjíríà tó dé sí Kútọ́nù tó gbà á tán ó lè gbé nǹkan ẹ̀ fún ní pléènì. Ó lè gbé nǹkan ẹ̀ lọ lẹ́ẹ̀kan náà ó dẹ̀ lè pé kóun gbé sọ́dọ̀ wa ó ti rí nǹkan ẹ̀ ó ti mọ̀ wọ́n gbọ́dọ̀ ríra wọn. Òun náà ti mọ̀ ó ti bá dámọ́jẹ̀mú lórí nǹkan báyìí ni mo ṣe ṣe ṣùgbọ́n ká wá sọ pé a gbé ajé ránṣẹ́ sí kò ṣeé ṣe o. Bàbá lẹ́ẹ̀kan sí nọ́mbà yín kábíyèsí. +229 97 87 25 61. A máa rí bá o. Orúkọ mi ò tí ì yí padà, Àkànbí Sunny the Great náà lórúkọ mi. Ẹni tó fọlọ́dúnmọ̀rẹ́ ṣe bàbá Jésù Kristi ni mo fi ṣọ̀nkú, ẹ̀mí mímọ́ ni mo fi ṣe gàrántọ̀ ayé mi. Wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo Alore TV gbọ́ mi lẹ́nu. Méjì lọ́lọ́run dá gbogbo nǹkan. Ó dá àárọ̀, ó dá ọ̀sán, ó dá ọkùnrin, ó dá obìnrin, ó dá òkè, ó dá ilẹ̀, ó dá òkùnkùn, ó wá dá ìmọ́lẹ̀. Ọjọ́ ló dá sọ́run o, ìgbà ló dá sáyé. Ṣé wá rí n tó dá sáyé fáwọn ènìyàn yẹn? Ó wá pín sí mẹ́ta lọ́gbọ̀gba. Ó pè kan nígbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń like tẹ́ ń bá mi share yẹn, ìgbà àárọ̀ yín, ìgbà ọ̀sán yín, ìgbà alẹ́ yín. Lórí Alore TV Wòmí Kazeem, ìgbà yín àárọ̀ ọ̀sán yín kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.